ọ́ìlì tí kálukú wa ń wò yìí ọlọ́run ọba ló ń sábàbí dáadáa gan-an etí dídùn bitter almond oil sweet almond oil náà wà àmì eléyìí súnmọ́ ẹ̀ dáadáa kó má bàa rárá kúrà ọlọ́run ní kó ṣe déédéé gan títí bá ń dún yàn ń tá a lè lò fétí pọ̀ tá a lè máa kán sí tọ́lọ́run ọba especially òróró zaitun mo ti sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti dán wò ọlọ́run ní kó ṣe déédéé ọlọ́run já máa bẹ dáadáa bẹ́ẹ̀ ni òróró black seed ó tún máa ṣàlàyé tẹ̀síwájú kí làwọn kan tá a lè máa mú bíi tíì ọlọ́run ọba tún ń lò ń sábàbí dáadáa nǹkan èròjà títí máa dùn yàn ọ̀pọ̀ lágbègbè wa nínú ẹnìkan ní kéèyàn lọ wá ìka àmùdùn ọlọ́run ọba lò ń sábàbí dáadáa alábọ̀nbọ̀n kéèyàn lọ kéèyàn dà sáàdì kó máa kán sí omi iyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ́ẹ̀ àmọ́ àwọn kankan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó lè mọ̀ sí lárọ̀ọ́wọ́tó àwọn míì sí ẹni tí ò sí tòsí lánàá kó máa wá alábọ̀nbọ̀n káàkiri àbí kó máa wá ìka àmùdùn lódodo oògùn etí dídùn pọ̀ gan àmọ́ èyí tọ́lọ́run bá ní kó ṣe déédéé téèyàn ní kéèyàn ó mú ó lè pọ̀ ìyẹn lè ti try ọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi ó sì try ìkan míì tí ó ṣe déédéé àmọ́ eléyìí bitter almond oil yìí ọlọ́run bá ló ń sábàbí dáadáa gan etí máa hó iye téèyàn máa gbàgbọ́ ya téèyàn bá dàgbà nígbà míì ẹlòmíì máa dàgbà sétí ọlọ́run àtìmí àti yín ọlọ́run dákun wọn lálàáfíà tó péye ọ̀làjọ kan sọ̀rọ̀ wọn ju ọlọ́run gbogbo tí yẹn bá fọ̀sọ́ ọ̀dọ́ síjà ẹ àgbà bá dé ó lè yí padà tètè bá rin ẹlòmíì báyìí gbogbo nǹkan ló lè kìbọ tí yóò máa rìn ó lè pé bá rìn tí yóò máa gbádùn ẹ kò sí tí ò lè ṣe déédéé etí ẹ bàgbà bá dé etí a máa ṣe etí a máa ròyàn etí a máa dùn yàn bí tí bá ti ń rìn yàn kọjá bó ti yẹ máa ká òróró yìí sí insha allah ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run rí pé ọlọ́run ló ń sábàbí dáadáa o méjèèjì náà bitter almond oil àti sweet almond oil méjèèjì tó jẹ́ pé bóyá ìka wá dùn bíi ṣúgà àbí kan àmọ́ yàtọ̀tọ̀ síra wọn àmọ́ bitter almond oil òun dá fétí dáadáa ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ mọ́sàbọ̀n alálàáfíà tó péye tó lè fa kí kéèyàn má kó dààmú bá etí ara ẹ̀ ọ̀ṣọ́ ayé nínú ọ̀ṣọ́ tọ́lọ̀ ń bóyàn nìkan máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn kéèyàn máa gbọ́ àmọ́ tó bá ti rí pé àìsàn bá ti kọlu etí tí bá ń hó àbí tí èèyàn gbàgbọ́ yẹ àbí tó di pé èèyàn kankan dàgbà tó mi ń bẹnu etí èèyàn tí wọ́n máa gbà báyìí tó dàgbà pé wọ́n lu bẹ̀m̀bẹ́ létí èèyàn wàhálà ń bọ̀ nìyẹn o ọlọ́mọṣàbọ̀n alálàáfíà tó péye òróró yìí ọlọ́run bá ló ń sábàbí dáadáa bitter almond oil káàkiri kan sí láàárọ̀ lálẹ́ ó ṣe déédéé púpọ̀ ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ àṣàṣì tó máa ń fa kí tí máa dùn yàn nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà síntò àṣàṣì náà máa ń fa àrólù especially àwọn àṣàṣì tó bá ní í ṣe pẹ̀lú kí wọ́n dín nǹkan kan ní kò bẹ̀rẹ̀ kan lọ gbé nǹkan kan tó bá wọlé tó kàn dàgbà tí wọ́n lu nǹkan kan létí èèyàn kan dàgbà tí wọ́n lu gbogbo èèyàn máa gbọ́rọ̀ tó súnmọ́ èèyàn ní jìnnàjìnnà tó máa dàgbà tọ́rọ̀ tán bá yàn sọ yẹn original àṣàṣì Ọlọ́run bá lòun sábàbí dáadáa pé wọ́n sa èròjà àṣàṣì jọ tó bá pé Ọlọ́run bá ní òun fẹ́ dáyàn wò yìí máa rọlù etí o téèyàn máa gbàgbọ́ ya téèyàn ní gbọ́rọ̀ mọ́ kò wá sí ìtọ́ka o àsìkárò ní gbára lé máa ká kùrìsì dáadáa lóòrèkóòrè máa wá kán òróró yìí sí Ọlọ́run bá lòun sábàbí dáadáa Ọlọ́run máa sá òróró yìí àǹfààní ẹ̀ pọ̀ gan rásìsì ara ifo èélá èyàn lè máa fi pa tó láwọn òróró mi téèyàn tó máa mẹ́sì mọ́ tí máa pa gbogbo àwọn kòkòrò ara Ọlọ́run bá iná orí Ọlọ́run bá lòun sábàbí dáadáa bẹ́ẹ̀ ni bitter almond oil òun náà fún láǹfààní tí ẹ̀ tó náà tún pọ̀ lọ jàrá nítorí máa tẹ̀síwájú Ọlọ́run kò ẹ lọ try ẹ̀ ọdún bọ́lá gbogbo tí a bá ti ń ta nǹkan wo sásún náà lọ́bẹ̀ àti supermarket tó bá nítumọ̀ Ọlọ́run nídìí bitter almond oil ó wà káàkiri bọ́ọ̀ bá wá rí pé nọ́mbà mi bó ti wò ó lè mọ ó ṣeé ṣe kó pẹ́ pé ó ti fi post ẹ̀ sọ́dọ̀ rẹ̀ kó ju owó tí ọ̀ fi rà á lọ dé pé nọ́mbà mi 08033537107 èmi direct àbí kọ WhatsApp mi 08033537107 ọlọ́mọṣàbọ̀n alálàáfíà tó péye ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ẹ̀ try ẹ̀ Ọlọ́run kó bí mi àti ní àlàáfíà tó ń tó máa tẹ̀síwájú tí iná ń bẹ tí a máa mú ọ̀sánfààní pétí gan àánú Ọlọ́run ló pè mí àti nílẹ̀